Àwọn lè invite mi nírú ẹ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kán invite mi kí ṣe ìtọ́nà àti Ibrahim àti kí ló ti ń porúkọ àṣàrà inú. Báwo lẹ ṣe máa adé ìwèrè wo ni spiritual power làwọn kan lọ ni wọ́n kú ni wọ́n délé lọ kú. Mọ̀ wípé èèyàn 3 àbí 4 ló ti kú láti ìgbà tó ti dé lórí yájì. Google ní Nàìjíríà èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo bá tún tí mi ìbá kà dáadáa kó pé ni ló ti dé lọ ti kú láti hajj. Ṣebí ilẹ̀ mímọ́ lẹ́nu, ṣebí ilẹ̀ alápọ̀nlé ni, ṣebí ilẹ̀ tí àdúrà yín ti lọ gbà ṣẹ́ lọ gbàdúrà pé kẹ́ padà wá kú nílé ni kẹ́ délé lọ kú ni. Ṣé bẹ́ẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ pé tẹ́ bá ṣe ń délé o kí ilé ayé yín máa dá sí o kí nǹkan yín máa gbèrú sí ni o kí gbogbo kẹ́ máa rí ṣe sí ni. Ó ṣe jẹ́ pé ikú làwọn kan lọ bá pàdé. Ó ṣe jẹ́ pé ìgbà tẹ́ délé ikú lẹ padà lọ kú nílé. Ìbéèrè ni kò tí ì fàjà. Ọjọ́ ajé kankan nínú tí mo kó yíra jù ní kí ẹ máa fẹ́ nípa ìsìn ẹlẹ́sìn jẹ mí nígbà tábìjọ kú láyé mùsùlùmí ò lè tán ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì ò lè tán oníṣẹ̀ṣe ò lè tán ọlọ́ọ̀ta kápá ni ó lè ṣe ìkú wa. Bá sọ èyí tó lè tán. máa ṣe máa bú oníṣẹ̀ṣe ó ṣe wú ọlọ́run rẹ̀ ní lórí àwọn ọlọ́run ní ó dájọ́ lórí ẹ̀ kì í ṣe tèmi. àmọ́ kẹ́lòmíì náà kó wá torí pé wọ́n kú ẹ̀sìn wa ni àwa náà ò ní gbà níbo síbo. gbogbo àwọn jẹ́ ń kú ẹ̀sìn yìí lẹ́tí búrọ́dì gbogbo àwọn bàbá tí ẹ lọ́pọ̀ nínú ìsìláàmù lẹ́tí tó yẹ̀yẹ́ yìí. Bẹ́ẹ̀ ni. tí ò bá ṣe inú tì ń ta ṣe àkọ́ṣe gbogbo àwọn ọ̀dọ́. ẹ lọ kú olórí oníṣẹ̀ṣe kankan. Ó yá mọ̀mọ́ náà ti bí. bí ẹ ṣe kọ ẹ̀yẹ òwúwa ẹ̀sìn àwọn tí òwúwa ìsìláàmù náà ń bẹ náà ọmọ mùsùlùmí. Ṣé ẹ̀ ń gbọ́ kí wọ́n má bú olórí oníṣẹ̀ṣe kankan. Mo rí mùmú kan ọlọ́pọlọ jíjò kan mo fẹ́ nóòtì bí ilẹ̀ torí mo fẹ́ kọ̀ tí ọlọ́pọlọ jíjò kan mo rí ó wá gbé fídíò ó gbé fọ́tò kí lórúkọ bàbá wa ìfúnná wọn bàbá wa lóṣogbo yìí Àràbà tìlú Òṣogbo bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ó gbé fọ́tò ẹ̀sẹ̀gbẹ́ kan báyìí ó gbé fọ́tò Tanu Ọlọ́run sẹ́gbẹ́ kan báyìí ó gbé fọ́tò tèmi sísàlẹ̀ báyìí ṣé yẹn la kéwú gba góòlù wa ń sọ wípé àwọn ṣe mítìn àwọn ní pé kán má bú àwọn olórí wa táwa bá ṣe bẹ́ẹ̀ fáwọn nítorí pé àwọn àgbàlagbà wa wọ́n bú wa àwọn àgbàlagbà inú Islam wọ́n bú wa àwa náà wá bú àwọn àgbàlagbà yẹn padà àwọn wá ń sọ fún àwọn ọ̀dọ́ wọn pé kí wọ́n má gbé fọ́tò àwọn bàbá Ẹlẹ́bùúbọn kí wọ́n má gbé sí orí fídíò kó má bú bàbá Ẹlẹ́bùúbọn ta ni bàbá Ẹlẹ́bùúbọn ó dà pé orí yín ò pè ta lẹni náà ta ni bàbá Ẹlẹ́bùúbọn ta ló ń jẹ́ Ẹlẹ́bùúbọn so bàbá Ẹlẹ́bùúbọn fẹ́ wá bọ́ síta wá sọ wípé bẹ́ẹ̀ ṣe bú àwọn yẹn ó dùn àwọn kò lè dùn kí ló fẹ́ dùn wọ́n bẹ́ẹ̀ ta ni bàbá Ẹlẹ́bùúbọn lẹ́gbẹ̀ẹ́ Ọ̀rúnmìlà tẹ́ ẹ ti bú ta ni bàbá Ẹlẹ́bùúbọn lẹ́gbẹ̀ẹ́ Èṣù Ọ̀dàrà tẹ́ ẹ ti bú ta ni bàbá Ẹlẹ́bùúbọn èèyàn wo ni bàbá Ẹlẹ́bùúbọn ibo ni bàbá Ẹlẹ́bùúbọn dé nínú àwọn ẹrú mọ̀lẹ́ wa tẹ́ ẹ ti fi ẹnu yín ṣe àyàmáyàkà wọn tí ẹ fi ẹnu yín fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ ta ló ń jẹ́ Ẹlẹ́bùúbọn ta ló ń jẹ́ Ẹlẹ́bùúbọn lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjà mi tẹ́ ti sọ pé àwọn ni wọ́n ń pọmọ jẹ àwọn ni wọ́n ń jẹ́ kọ́ mọ́ ó dàgbà
àwọn ni wọ́n ń jẹ́ kọ́ ọmọ oṣoríire, àwọn ni wọ́n ń ba ayé jẹ́, àwọn ni wọ́n ń bọ̀ òun jẹ́, àwọn ní ẹ̀jọ́ wọn jẹ́ káwọn ọmọ ó gbádùn, àwọn ni wọ́n ṣe kinní kan, àwọn ló ń jẹ ẹ̀rùn ẹ̀yàn tégún. Àbẹ́yìn kọ́ lẹ sọ bẹ́ẹ̀ fún wọn. Àtòrí japa àtẹ̀dọ̀jọ kan nígbà kan jẹ tọmọ yín rí, ẹ̀yin kọ́ lẹ fún wọn lórúkọ. Ẹ wá sọ pé wọ́n bú bàbá Ẹlẹ́bùúbọn. Ó pẹ́ kó tó bú bàbá Ẹlẹ́bùúbọn tí ò dẹ̀ lè dùn bàbá Ẹlẹ́bùúbọn, kò ti lè dúró àwa yìí. Tẹ́ ẹ bá tún rí ìtọ́jú ju bàbá Ẹlẹ́bùúbọn lọ nínú ìṣẹ̀ṣe, ẹ tún gbé bọ́ síta, kẹ́ gbé fọ́tò ẹ̀ síbẹ̀, kẹ́ tún kìpọ̀n ní ẹ̀fọn. Kò lè dùn wá tó àwọn bàbá ńlá wa, àwọn irúnmọlẹ̀ wa tẹ́ ẹ ti bú. Àwọn irúnmọlẹ̀ wa ọ̀hún náà gan níbi tẹ́ ẹ tún bú wọn dé kò tún dùn wá mọ́. Ẹ̀yin ẹ jẹ́ kí n gbé Abu Nyansi, bàbá ńlá yín nínú Islam, kí n gbé fọ́tò ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, mo máa ṣe fún yín. Ẹ̀yin báwo Kéwùgbà Gold, I will do it. Abu Nyansi yẹn màá gbé fọ́tò ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, ìwà kìpọ̀n rí ẹ̀ fún wá wo bí àwọn olóṣùká ẹ̀, àwọn ẹrúkẹ́rú abilala lẹ́nu onírúgbọ̀jẹ́ wúkẹ́ bíi talàkẹ́ bíi tiẹ̀, wọ́n ṣe máa ya wèrè lọ sábẹ́ comment section. Wá wò ìjọ tí òpònú tó ń sọ̀rọ̀ nípa èyí tó gbé bàbá Ẹlẹ́bùúbọn síta, tó gbé fọ́tò ẹ̀ síbẹ̀, tó kìpọ̀n rí pọ́gbà Àyìndé fún, oníṣẹ̀ṣe mélòó lórí lábẹ́ comment section tó ya wèrè síbẹ̀? Ó lè rí wa torí kò jọ wá lójúmọ́. Tó bá ti pẹ́ tó ti ń bùyàn, tó bá ti pẹ́ tó ti ń sọ̀rọ̀, tó bá ti pẹ́ tó ti ń ràràbù fún yàn, tó bá yá kò ní jọ ènìyàn lójúmọ́. Ẹ̀yin ò rí mi, ẹ rí mi, kò dùn wá. Ìjọ tẹ́ ẹ ti gbé bàbá Ẹlẹ́bùúbọn síbẹ̀, ṣe irú mi kí n bọ́ síta kí n wá ṣe ètò lórí ẹ̀, kò ń ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ bàbá Ẹlẹ́bùúbọn, kò tó ń tà ń yàdá sí i. Àwa gan bá wọn jà, àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe, kẹ́ ẹ lè láti inú yín kẹ́ ẹ lè gbọ̀n. Àwa gan bá wọn jà wípé àwọn tí wọ́n ń bá yín ṣe, àwọn ni wọn ò fúrú àwa yìí lọ́rọ̀ sọ. Torí pé gbogbo èyí tó dáa jù, gbogbo èyí tó lágbára jù nínú nǹkan àwọn bàbá ńlá wa, wọ́n ti gbélé yín lọ́wọ́, ẹran ti yí wọnú egun, egun ti yí wọnú ẹran, wọ́n ti bà ayé jẹ́, wọ́n ti fọ̀run sí jẹ. Àwa gan sọ fún wọn, tó bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin máa lẹ́nu láti wá sọ̀rọ̀ sí àwa ta ní ilẹ̀ wa. Tí ìbá ṣe pé àwọn bàbá wa ti bá yín ṣe, tí ìbá ṣe pé àwọn bàbá wa ẹ ti jọ jẹ wọnú ara yín, tó bá ní kí bàbá Ẹlẹ́bùúbọn kí wọ́n wá fún yín ní strict warning, bàbá yẹn á máa sọ ní sọ peace ni, because ó mọ̀ wípé àwọn ti bá yín ṣe, àwọn ti bá yín ṣe. Bàbá ò lè sọ pé àwọn ò ní mùsùlùmí tó jẹ́ àfà tó ń ṣe wá síta gbangba tí wọn ò tẹ́fá fún rí, tí wọn kì í ṣe olúwo. Bàbá ò lè sọ. Bàbá ò lè sọ wípé àwọn church members, àwọn pastor ńláńláńlá ò dọ́dọ̀ wọn ṣe nǹkan. So tẹ́ bá yín sọ̀tì bàbá tú yín jọ gé fọ́ ni. Ẹ̀gbọ́n gbà tí Ajani Bello sọ̀rọ̀ sí àwọn Ọ̀yọ́mèsì, ẹ̀gbọ́n nǹkan tí mo sọ fún Ajani Bello ni Ọ̀yọ́mèsì t'Ajani Bello sọ̀rọ̀ sí Òkùnwà, àwọn méjèèjì wọ́n jọ fíìtì ara wọn ní, nítorí wípé àwọn tẹ́ bá lọ wo nínú àwọn Ọ̀yọ́mèsì, àwọn gan mùsùlùmí ni wọ́n, àdẹ̀bá wọn díwó ná, torí àti mọ̀ wípé the same level, the same class ni wọ́n. Ṣùgbọ́n nǹkan tiwa yìí, ìṣẹ̀dálẹ̀ tiwa, Ifá àtàwọn baba ńlá wa, ẹbí bá ti mẹ́nu kàn wọ́n látẹ̀mí lọ, a máa fáyà fò fàyà ni. Láti ìgbà yẹn lọ, a máa fáyà fò fàyà. Ẹ̀yin mùsùlùmí, oru orí á mú yín times 100. Ẹ mọ̀ wípé àwa ò ní gbà yẹn mọ́, kì í ṣe nítorí pé ó dùn wá o,
but nítorí pé a fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí ẹni tó ní monopoly of violence nílé ayé yìí. Kò wèrè ṣíṣe kò sí fún èèyàn kankan wípé wọ́n wá dedicate wèrè ṣíṣe fáwọn kan rárá o. Ẹni kálukú ló ní 1 minute madness. Ẹlòmíì máa ń fi patient gbé tiẹ̀ ni, ẹlòmíì máa ń fi silence gbé tiẹ̀ ni, ẹlòmíì ò lè gbé tiẹ̀ mọ́ra. Òun la máa fi fún yín ní èsì ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ. Torí pé kì í ṣe èmi lẹ ṣe ń bọ́ àwọn bàbá ńlá wa ní ìdárúmọ̀lẹ̀. Kì í ṣe èmi lẹ ṣe ń sọ̀rọ̀. Tó o bá ń ṣe pé ẹ bú wọn irú àwa yóò ní kọ́kọ́ lọ ṣe Islam kó tó di pé a padà sílé. Tí ìbá ṣe pé you made us to fear them as if they are going to kill us, as if they are going to useless us, as if àní jẹ́ èèyàn mọ́ láyé tá a bá súnmọ́ babaláwo, as if babaláwo máa payé wa jẹ́ ó máa pa wá, as if àní dọ́dọ̀ babaláwo ká délé lọ kú, as if táṣọ wá bá kan aṣọ babaláwo pẹ́rẹ́ báyìí ti wá ta. Ká máa náwọn ìyá mi, àwọn ìyá arúgbó wọ́n wá dáràn ládùúgbò, wọn ò gbọ́dọ̀ darúgbó kójú wọn kójọ tí wọ́n bá wọn ti dàjẹ́, wọ́n ti dẹni tí ń pọn mọ́ jẹ, ẹni tí ìyá ẹ̀ tọ́ dàgbà, ẹni tí ìyá ẹ̀ tọ́ dàgbà tóun náà wá bímọ kò máa nílè dààmú ọmọ èèyàn kan ṣo ti ìyá yẹn mọ́, nítorí pé ó ti rí èèyàn kan tó ti ń preach fún un. Obìnrin bá ti dàgbà dé stage kan tí gbogbo ojú bá ti wọn jọba yóò ti dàjẹ́ nìyẹn, as if we are going to be young forever. So ta ni bàbá ẹlẹ́bùn? Let them bring bàbá Wándé Abímbọ́lá, kàn gbé bàbá ẹlẹ́bùn bọ́ sẹ́gbẹ́ kan, kàn gbé Wándé Abímbọ́lá sẹ́gbẹ́ kan, kàn tún wá gbé àwọn wo nìyẹn náà, kàn máa gbé wọn, ẹ gbé gbogbo wọn wá. Àwọn tó ti kú ẹ tún gbé wọn sẹ́gbẹ́, kò ní dá fún yín. Àwọn tó ti kú nínú ìṣẹ̀ṣe tó jẹ́ àwọn bàbá wa, tí wọ́n jẹ́ àwọn ìyá wa, tẹ́ bá rí fọ́tò Mọ́remí Àjàṣorò ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú àwọn yẹn tún kéré, ẹ gbé sí ẹ̀gbẹ́ wọn kẹ́ wá bú gbogbo wọn lápapọ̀, kò ní dá fún yín. Ní tí ìwèrè wo lè ń ṣe tẹ́ ń pẹ̀tù síra yín nínú. Wọ́n gbọ́ ọkọ̀ bàbá kan jáde, bàbá yẹn ní ìkan nínú oníṣẹ̀ṣe, wọ́n lórí ẹ̀ làwọn ti bẹ̀rẹ̀, onítẹ̀ bá bẹ̀rẹ̀ nìkan ní kọ̀gbìn yín dẹ́kọ̀. Ẹrù wà Islam ọ̀fẹ́ ẹ̀rẹ́ jàǹdà. Ẹ kó sì lọ ìwà Islam òun lẹ́yìn wù tẹ́yìn ń bú àwọn irúnmọlẹ̀ wa látọdún yìí. Àbí ìwà Islam ìwà tẹ́ fi lé wọn lọ́wọ́ ni. Ìyẹn alákìísà, alábàṣà, aládùnwò. Ó bá má